ìlú kò sí ìborí Ọ̀yọ́ rí, ìlú kò sí ìborí Aláàfin rí. Aláàfin ni Atọ́ba tẹ́lẹ̀ ọba Àjàgbó, òun la tẹ̀lé wá látọ̀yọ́ rí. Ilé-Ifẹ̀ kì í ṣọba, abo rẹ̀ ni. Ìbàdàn kì í ṣọba, baálẹ̀. Nígbà tí Aláàfin Atọ́ba tẹ́lẹ̀ ọba Àjàgbó tó dé tó jọba ní ìlú yìí. Welcome. One of the major reasons why this channel was created is to remind us of who we are as a group, and that is one of the things we'll be doing today. Ẹ gbọ́, báwo làwọn Yorùbá ṣe ní agbára tó? Àwọn wo gógó ni àwọn ará Ifẹ̀? Bẹ́ẹ̀ ni àwọn wo ni àwọn ará Ọ̀yọ́? Gẹ́gẹ́ bí ìwádìí mi, mo rí pé nígbà tí àwọn òyìnbó amúnisìn dé ní àkọ́kọ́ fún òwò ẹrú, àwa Yorùbá ti mọ nǹkan tó ń jẹ́ iyùn, bronze. Bẹ́ẹ̀ ni a sì ti ń ṣe agbẹ́gilére, a ti dá ère mọ̀, kódà a ti ń pe ẹ̀mí sínú ère. Ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé ní ìgbà náà àwa Yorùbá ti ń wọṣọ tí a mọ̀ sí òfì, ní ìgbà tí àwọn ẹ̀yà mìíràn tó kù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣì ń ró koríko, wọ́n sì ń wọ àwọ̀ ẹranko. Níbí yìí mo tún wá ní àwọn ìbéèrè púpọ̀ kan tí mo bira mi wípé báwo ni wọ́n ṣe ń fọ àwọn aṣọ yìí? Ta ló kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe ọṣẹ? Ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ bí wọ́n ṣe ń ṣe ọṣẹ? Àwa lọ síbi tí wọ́n ti ń ṣe ọṣẹ tí a mọ̀ sí ọṣẹ dúdú, ọṣẹ ẹ̀ṣẹ̀báyé, ṣùgbọ́n kò ń ṣe inú ẹ́písòdì yìí láti máa fi hàn yín. Another episode ni, nítorí pé kò ń ṣe nǹkan tá a fẹ́ sọ lénìí. Nítorí pé nǹkan tá a fẹ́ sọ lénìí ni pé báwo ni àwọn Yorùbá ṣe ní agbára tó. With this little research tí mo kàn ń ra sọ yìí, ó jẹ́ ká mọ̀ pé Yorùbá gbọ́n tinú tẹ̀yìn kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Kò ń ṣe àwọn òyìnbó amúnisìn ló wá là wá lójú. Mo dẹ̀ mọ̀ pé a máa ní ìbéèrè tó pọ̀ tí àwa náà fẹ́ béèrè nípa àwọn ọba nǹkan tí mo fẹ́ sọ yìí nínú ọkàn ra wọn. Mo mọ̀ pé nígbà tá a máa fi wo fídíò tán, a máa lè dáhùn ìbéèrè yẹn nípasẹ̀ wípé a wo fídíò yìí. Ilé-Ifẹ̀ ní ibi àkọ́kọ́ tí a kọ́kọ́ mọ̀ nínú ìtàn Yorùbá, and ìtàn Ilé-Ifẹ̀ ti bẹ̀rẹ̀ láti 4th century BC. Bẹ́ẹ̀ ni ó sì ti wà láti ìgbà náà títí di 700 800 AD kó tó di pé ìtàn ìlú Ọ̀yọ́lé bẹ̀rẹ̀. A fẹ́ lọ sí Ọ̀yọ́lé gangan ni primary objective wa. Mo ti dé ọ̀dọ̀ olóyè Báṣọ̀run ti ìlú Ọ̀yọ́ láàárọ̀ yìí pé bóyá mo lè rí wọn bá sọ̀rọ̀ nípa ìtàn Ọ̀rọ̀pọ̀tọ́ níyàn, ṣùgbọ́n wọ́n ní àlejò tó pọ̀ nílé tí mo dúró pé kí n lè ṣáàrí wọn bá sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó máa fi tó máa fi dá wọn lẹ́jọ́ wọn ló ń tàn, wọ́n ní kábíyèsí pé àwọn láàfin, wọ́n tẹ̀ ní kájọ máa lọ, wọ́n nínú pé èmi sì máa padà lọ sáàfin pé wọ́. So màá sì lọ sáàfin tí máa ti kúrò ní gbogbo ìgbà yìí nìsín. Kò ṣáà ní kí n fi hàn yín pé Ọ̀yọ́ la wà, and inú Old Ọ̀yọ́ National Park. Níbi tí a wà yìí, òun náà ni inú ọgbà wọn lẹ́wà yìí. Ṣètìlí bẹ́ẹ̀. A lọ sí Old Ọ̀yọ́ National Park ní ìlú Ọ̀yọ́ láti lọ confirm nǹkan tó máa take wa láti lọ sí Ọ̀yọ́lé. Ṣùgbọ́n unfortunately, a kò bá èèyàn kankan níbẹ̀ nígbà tí a débẹ̀. Museum yẹn ló wà locked, the National History Museum. So I was here yesterday. Mo wá síbí báyìí náà lánàá. Ẹni tí mo bá ń bẹ̀ sọ pé àwọn fẹ́ lọ jẹun. Lílé tó gbà wọ́n bí níbi over 3 hours mo fi dúró tí mi ìdẹ̀ rí wọn padà wá. Wọ́n á tún ní kí n try lock mi lẹ́nu kó tó di pé màmá padà sí Ìbàdàn. Ni mo fi wá sí ibi again pé bóyá màá rí èèyàn níbí tẹ̀ bá sọ̀rọ̀. So basically nǹkan tí mo yin search fún náà ni ìtàn Aláàfin Ọ̀rọ̀pọ̀tọ́ níyàn. Òun náà ni mo ṣe ń search fún. Mo like bí atmosphere yìí ṣe rí. Ẹ gbọ́ àwọn sound ẹyẹ mi mọ̀ bóyá ẹ lè gbọ́. Mo like bí àwọn ẹyẹ ṣe ń ké, ó dàbí ìjù ni. So a wò pé ibo ni the next place ta lè lọ. From there láti lọ sí
ààfin Aláàfin Ọ̀yọ́ láti wá ìtàn Ọ̀yọ́lé tó jẹ́ original tí ò ní àdàlú. Ṣùgbọ́n nígbà tá a débẹ̀ a rí pé àlejò pọ̀ láàfin. A bá èèyàn kìíní kejì kẹta kẹrin sọ̀rọ̀, kódà a tún bá àwọn olóyè sọ̀rọ̀. láàfin ọ̀tọ̀ ni wọ́n lè sọ fún yàn dáadáa àmọ́ wọ́n sọ̀rọ̀ orí torí ilé ìsìn prógrámù yìí ló gbé wọn wá láti ilé tí ó bá sí prógrámù yìí wọ́n ìsábà wá sí ààfin. ọ̀kan lára ọmọ ọba ànáwá ni wọ́n bíṣọ́ọ̀bù Ayọ̀ Ládìpọ̀ ló ẹ̀ tí wọ́n á gbọ́ dáadáa. àwọn náà lè sọ Ọ̀yọ́lé, àwọn náà lè sọ ìtàn lórí Aláàfin ọ̀rọ̀mọ̀tọ́ ní dáadáa. bọ̀tí lára àwọn díẹ̀ tí wọ́n lọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ti Ọ̀yọ́lé dé ní upper last week làwọn ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n sì go through everything history yẹn ó gbà wọ́n ní 4 days good 4 days ló gbà wọ́n torí ọjọ́ tí wọ́n lọ wọ́n dé òkúye wá fáwọn olórí ọ̀fẹ́ àti lè ṣe kankan mọ́ nígbà táwọn débẹ̀ so ọjọ́ kejì làwọn tó bẹ̀rẹ̀ ṣe wọ́n wá lò ọjọ́ 4 so ọjọ́ 5 rẹ̀ ni wọ́n tó dé sọ̀rọ̀ pé ọjọ́ 6 lọ jẹun. ṣùgbọ́n mi ní mú gbogbo interview gbogbo àwọn èèyàn wá nítorí pé kò so èso rere. ṣùgbọ́n èèyàn kan tá a rí bá sọ̀rọ̀ ni èèyàn kan ó ṣẹ̀dé ní àti Ọ̀yọ́lé bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn sígbà tí a lọ interview wọn. ẹgbọ́n nǹkan tán sọ. Kábíyèsí Aláàfin. kábíyèsí o. fẹ́ẹ̀ tí ń gbọ́. kábíyèsí o. ọba lókun ọ̀rọ̀ pọ̀tọ̀ àgàjú òdúdébí òjò wọn òdì bàbá lé òdì bàbá lóko ó ṣe kẹ̀kẹ̀kẹ̀ òdì bàbá àgbàlagbà. Kábíyèsí Aláàfin fẹ́ rí Ọ̀yọ́lé bàbá àgàjú ń bẹ ń bẹ. Òkòtó ń bẹ ń bẹ. Ojú èdì ń bẹ ń bẹ. kí ni ìtumọ̀ gbogbo àwọn nǹkan tẹ̀sán yẹn lọ́wọ́? Ìtí ń bẹ ní ààfin náà ní ń bẹ níbẹ̀ tó ti yé yín. Ilé Ṣàngó ń bẹ ní Ọ̀yọ́lé, ilé Ọbàtálá ń bẹ l'Ọ̀yọ́lé, ilé Ògún ń bẹ l'Ọ̀yọ́lé, ilé Ẹgbẹ́ Ọ̀gbà ń bẹ l'Ọ̀yọ́lé. Ilé Gidigidi ń bẹ l'Ọ̀yọ́lé. Láti ibẹ̀ láti Ọ̀yọ́lé láti dé èkeje wa èkeje. ẹ máa lọ sọ̀rọ̀ lé. kí wàá ní ìtàn Ọ̀yọ́lé tẹ̀lé sọ fún àwọn bàbá? ìtàn Ọ̀yọ́ ni pé ìyẹn ká wà yìí èkeje ni ìlú kò sí ìborí Ọ̀yọ́ rí, ìlú kò sí ìborí Aláàfin rí. Aláàfin ni àtọ́ba tẹ́lẹ̀ ọba Àjàgbó. Òun ni ọ̀gá, òun ni bàbá Ṣàngó, òun náà sì ni bàbá Ọya, òun náà ni bàbá Ògún, òun ni bàbá Ẹgbẹ́ Ọ̀gbà, òun ni bàbá Arọ́yàsìn, òun ni bàbá Eégún, òun ni bàbá Èyé, bàbá ọ̀hún, òun la tẹ̀lé wá látọ̀yọ́rí. Báyìí ìlú tó wá yí gbogbo Aláàfin yí apó Aláàfin ní jẹ́ ọ̀gá. Ilé Ifẹ̀ kì í ṣọba, abo rẹ̀ ni. Ìbàdàn kì í ṣọba, baálẹ̀. Ṣé ń yé yín?
ìlú tá a wá nígbà tí Aláàfin Àtọ́ba tẹ́lẹ̀ ọmọ Àjàgbó tó dé tó jọba ní ìlú yìí òun ló kó gbogbo wọn gbọ́ pé kó má ṣe òun nìkan ọfà ilé ìmọ̀ra ọfà ilé ìmọ̀ra ọfà Òsàkí ọfà Sẹ́yìn ọfà Lẹ́jìgbò ọfà Olótù ọfà Ọlọ́kàákà Okongbò ọfà Òǹgbòhù bámbámbámbá 50 ọba ní sin Aláàfin 50 ìlú kíjìrì kọ̀ọ̀kan sì ń bẹ̀ẹ̀. ilé náà so ń bẹ lọ́yọ̀ọ́lé ìsìn bẹ̀ ní iná. bàbá ìdí adádúró bá. ó kù ìbéèrè ẹyọ kan péré. Ọ̀yọ́ létí ẹmu ibi tí kódà wọn tún lọ bẹ̀ lọ́nà ibi tí gbogbo ẹnìkan kan ò lè dé tọ́jú pé Ọ̀yọ́ ìlú lè gùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àfikún bàbá ọ̀rọ̀ tó ń sọ. ibi tẹ́nìkan ò lè dé tọ́jú pé bàbá wa nílùú Ọ̀yọ́ ló lè tẹ̀lé ń bẹ lọ́yọ̀ létí. adádúró bá wọ́n ti sùn rárá wáyọ̀ kan ní. ẹ jẹ́ nǹkan ọ̀rẹ́ kan lé kí ló dé táwọn èèyàn kàn fi kú ní Ọ̀yọ́ lé bàbá. rọ́pọ̀ mẹ́ ń fọ wáyọ̀ kan ní àánú ẹ̀rú fẹ́ni tí ń túbọ̀ sí. ṣe ti rí pé èyí ò kì í ṣe lucky day mi ọ̀nà méjì ni mo lọ. Firstly mo lọ sí Old Ọ̀yọ́ National Park kí n mọ time tí mo lè book trip mi lọ sí Ọ̀yọ́ lé ṣùgbọ́n mi ò báyàn torí Saturday ni. From there mo lọ sí ààfin Aláàfin tìlú Ọ̀yọ́. èrò ti pọ̀ jù ẹni tá a tún bá sọ̀rọ̀ wọ́n tún ní láti pè wọ́n pé kán máa bọ̀ kán wá join event tí wọ́n ṣe torí àwọn ẹni yẹn èmi náà rí wọn àti Jamaica àti England ni wọ́n ti wá bá wọn ṣe àwọn nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n kó má kọ̀ dá pé mo kàn ní fídíò yìí mo kàn tọ́jú ẹ̀ because àwọn information kéékèèké ṣì wà nínú ẹ̀ tí mo pé a ṣe máa tún ṣe research sí nípa little information tá a gbọ́ tí mo dẹ̀ pé kí n drop ẹ̀ síta náà káwọn èèyàn lè kọ́gbọ́n kan tàbí ìkejì látara ẹ̀ ṣùgbọ́n kí n tẹ̀síwájú nípa ìtàn ìlú Ọ̀yọ́ àti ìtàn Yorùbá bí Yorùbá ṣe ní agbára tó ní ìgbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun dé ní ìgbà tó di 1100 1600 agbára dé bá Ọ̀yọ́. Aláàfin tìlú Ọ̀yọ́ tó jẹ́ obìnrin àkọ́kọ́ òun ni Ọ̀rọ̀pọ̀tọ́ níyàn òun ni Aláàfin Ọ̀rọ̀pọ̀tọ́ níyàn tí mo béèrè lọ́wọ́ bàbá yẹn ṣùgbọ́n tí wọ́n ráyè sọ ìtàn ẹ̀ fún wa. Aláàfin ló jẹ́ kí agbára gidi dé bá Ọ̀yọ́ tó jẹ́ pé Ọ̀yọ́ fẹ̀jú gidi gan ju Ọ̀yọ́ lé lọ. ibi tí Ọ̀yọ́ dé ọ̀dọ̀ àwọn Ìdàọ̀mẹ̀ tí a mọ̀ sí Benin Republic ibẹ̀ láṣẹ ti dé tán kódà Ọ̀yọ́ tún kúrò ńbẹ̀ agbára Ọ̀yọ́ kúrò ńbẹ̀ which is Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́ Empire tún fẹ̀ lọ sí Togo ó tún kúrò ní Togo ó fẹ̀ wọ Ghana and Ghana títí dé ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí tí ẹ bá dé Ghana tó máa fẹ́ kí yín pé welcome which is ẹ káàbọ̀ ní èdè Yorùbá wọ́n á ní Akwaba. Kí ni ìyàtọ̀ Akwaba àti ẹ káàbọ̀? ẹ̀yin náà ti rò tẹ́bà dẹ̀ ti rò rí bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe sọ fún yẹn ẹ̀yin náà lè ṣe little research yín lórí nǹkan tí mo kàn ra sọ yìí. ẹ̀ǹdẹ́lẹ́kejì ní Ghana yẹn náà ni pé ọjà wọn tó tóbi jù à ń pè ní Makwala. ẹ jọ kí ni ìyàtọ̀ Makwala àti Mọ́kọ́lá? ṣẹ́yìn náà ti rí ibi tí agbára Yorùbá dé. agbára Yorùbá kúrò láti ìlú Ifẹ̀ ó tàn títí tó fi dé Ọ̀yọ́ lé nígbà tó dọ̀yọ́ lé ó tún kúrò ńbẹ̀ ó dé ìlú Benin láti Benin wọ́n tún jagun títí tán fi dé ìlú Togo láti Togo wọ́n tún jagun tán fi dé Ghana. wọ́n ní ogun kọ́yọ̀ ogun kúbádùn eléyìí lásán ti jẹ́ kó yé wa bí Yorùbá ṣe ní agbára tó nítorí pé kò sí bí a ṣe fẹ́ sọ ìtàn Yorùbá tí a ní sọ ìtàn Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni tá a sì ní sọ ìtàn ìlú Ọ̀yọ́ àti Ìbàdàn. kò ní jù báyìí lọ lémi títí dìgbà míì tá a máa mú the whole research wá fún yín nítorí pé àti parí ẹ̀ akọni kásáré mú wá fún yín lérèfé ni. ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí nítorí pé
ẹ mọ̀ nǹkan tá a jẹ́ mọ̀ pé Yorùbá based channel ni wá. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. A máa ń rán wa létí ibi tá a ń lọ àti ibi tí a dé.